الذي يوصل في صدور الناس إلى الناس والناس آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtọrọ àsàlátù fún ànábì wa Muhammad ṣáájú kí malam tó kí wọ́n tó kí wa kú ọdún ṣáájú kí malam tó kí wa kú ọdún mo kọ́kọ́ fẹ́ kí aláàjì tuntun tí wọ́n ṣẹ̀ dé láti hajj Professor Rafael Abdulrahman Afọ̀njá, former commissioner for works and transport in Oyo State. Àwọn ni ẹni tí kìí ṣe mùsùlùmí àkọ́kọ́, the first Christian tó kọ́kọ́ gba Islam nígbàtí mo di Imam l'Ogbomoso. Àwọn ni wọ́n kọ́ gba Islam lọ́dọ̀ mi lẹ́yìn tí mo di Imam l'Ogbomoso. Nígbà wọ́n dẹ̀ gba Islam yẹn, inú yàrá wọn ni wọ́n ti gbà, wọ́n kàn rán ní sí mi ní pé Imam mo fẹ́ di Muslim. So mo wí kẹ́límọ̀ sí wọn lẹ́nu, mo ṣàlàyé gbogbo àwọn ètò tó kàn fún wọn, wọ́n dẹ̀ ṣe. Wọ́n wá pè mí pé àwọn fẹ́ wá jímọ̀ o ní ìjọ Wednesday lọ́jọ́ yẹn, wọ́n pè mí Thursday pé ọ̀la jímọ̀ àwọn máa wá o. Mo ní ó wà too early fún status yìí gẹ́gẹ́ bí policy àtàwọn nǹkan míì. Ṣé ẹ̀dẹ̀ ronú security implication ẹ̀ wọ́n ní kí n má wọ́rí. Àwọn ti gba Islam, àwọn sì fẹ́ kí gbogbo ayé mọ̀ pé mùsùlùmí làwọn ní ìsìn. Wọ́n dẹ̀ wá jímọ̀, a dẹ̀ announce Islam wọn fún gbogbo ayé. Láti ìgbà náà títí di ìsìn wọ́n dẹ̀ ń ṣe Islam. Láti ráfi hàn pé àwọn di mùsùlùmí lóòótọ́. Wọ́n lọ umrah Ramadan tó kọjá yìí, wọ́n sì tún lọ hajj. Wọ́n ṣe ń dé láti hajj ni. Bóyá alẹ́ àná náà máa dé, alẹ́ àná náà wọ́n dé, wọ́n sì wá jímọ̀ lónìí wá láti wá wọ jímọ̀. Ọlọ́run kò má ṣe àbáwọ̀ gbà ń jọ́sìn fún yín. Ọlọ́run ò ní dà yín láàmú. Àsìkò tẹ́ dé láti hajj, Ọlọ́run ó jẹ́ mọ̀ sí dáadáa. Wala la ilaha illallah, wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. Bẹ́ẹ̀ náà, inú àwọn olólùfẹ́ wa pátá ayọ̀ kí jímọ̀ lónìí. Ajanbadan náà ni mo mọ orúkọ wọn sí. Mo sì mọ̀ pé ó kọ wọn kọ́ yẹn ìnagijẹ ní ọ̀jẹ̀, ṣùgbọ́n mi mọ́ kọ wọn gangan. Ajanbadan àwọn náà wá bá wa kírun ní òní. Ọlọ́run má ṣàbámi nífẹ̀ẹ́ yìí náà, wala la ilaha illallah. Bàbá wa Dr. Saka Débùtẹ́ Balógun, bàbá wa dáadáa, Ọlọ́run má ṣàjárí pẹ́ o. Gbogbo ẹ̀mí tó pàtà láfíà, Ọlọ́run bá wa jogún ẹ̀ fún yín. Wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. Gbogbo àwọn jọmọ́ ẹ̀jẹ̀ àjókòó. If you are standing, you are wrong. Gbogbo àwọn jọmọ́ ẹ̀jẹ̀ àjókòó. Malam máa dìde àárín wọn. Malam bismillah. Oye yara. إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. ẹ jẹ́ á sọ wípé alhamdulillah. Ẹ wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ó kẹyọ kan. Ajanbadan. Àkọ́kọ́, mo kọ́kọ́ fẹ́ lo àsìkò yìí àti àǹfààní yìí láti mọ oore sí ọ̀dọ̀ Ọlọ́run fún Professor Raphael tọ́lọ́run kádàrá kí wọ́n bọ́ sínú Islam. A dúpẹ́ fún Ọlọ́run. Bí èèyàn bá di mùsùlùmí, a máa sọ wípé ó bọ́ sójú ọ̀nà ti Ọlọ́run ní ti tòótọ́. Mo fi Ọlọ́run ọba àlékè ọlá tó ṣẹ̀dá mi, mo fi búra
ẹni tó bá ti di mùsùlùmí ó ṣe oríire táyé ó ṣe tíjọ́ gbèǹde àlìkìyámà tí ò sí àní-àní pẹ̀lú ẹ̀rí tó dájú. Mo kí prof wa congratulations ẹ kú oríire. Inú pépà ni mo ti kọ́kọ́ ka conversion wọn sí Islam. Ọlọ́run kádàrá kí n máa rí wọn lénìí. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, tó bá dijọ́ gbèǹde àlìkìyámà, ọjọ́ tí gbangba dẹkùn tí kedere àbẹ̀wò, àwa mùsùlùmí ó máa yan fáńdá. Á gbà wípé ibi tí a wà yìí, ìta wa ṣe láyé, ìforíbalẹ̀ ta wá ṣe láyé. Ànábì wa Isa alayhi salatu wa salam, I am saying this with every authority, tí ò tí sí ẹnìkan tó já mi rí, Islam ni Jesus Christ mú wá. Ànábì wa Isa alayhi salatu wa salam, mùsùlùmí ni nígbà tó wà lórílẹ̀. Ànábì wa Isa alayhi salatu wa salam, a máa forí balẹ̀ fún Ọlọ́run. Matthew 26:39. Ànábì wa Isa alayhi salatu wa salam, ó gbà pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run. Mark chapter 12 verse 28 to 29. Ànábì wa Isa alayhi salatu wa salam, ó gbà wípé ó ní ẹlẹ́dàá, ẹni tó create òun. The book of John chapter 20 verse 17. Ànábì wa Isa alayhi salatu wa salam, ó gbà pé Ọlọ́run ọba tóbi ju òun lọ. So many places in the Bible. Comparative kan ni mo fẹ́ ṣe ń bì. Mo kà fẹ́ bá first dùgbẹ́ fọlọ́ọ̀ ni. Tó bá yẹ pé comparison ni màá lòdù àwọn quotations yẹn. Nífẹ̀ẹ́ rántí gbogbo ẹ̀gbọ́n. Ṣùgbọ́n adúgbẹ́ fọlọ́ọ̀ nípa bẹ́ẹ̀, fọlọ́ọ̀ ọba àníkíọ́lá ó ṣe é ní mùsùlùmí. Níparí, nǹkan márùn-ún tá a bá ti rí lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn a ti gbà pé mùsùlùmí ni. Márààrún yìí bẹ́ẹ̀ náà ló wà nínú Bíbélì. Ká gbà pé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run. Tẹ́ ẹ bá wo Deuteronomy chapter 6 verse 4 and Mark chapter 12 verse 20 to 29, Bíbélì ní gbọ́ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni. Èyí tá a wá kí ń bí lẹ́nìí, ẹ wo bá a ṣe tò yìí lẹ́yìn bàbá wa Imam, bẹ́ẹ̀ náà wọ́n tò bẹ́ẹ̀ nínú Bíbélì. Nehemiah chapter 8 verse 4 to 6. Wọ́n ní Ẹ́sírà akọ̀wé, ó dúró níwájú àwọn èèyàn lórí àga àpótí ìdúró sọ̀rọ̀ náà. Wọ́n wá ní àwọn èèyàn wá tò lẹ́yìn ẹ̀. Ẹ máa wo, wọ́n wá ń tò sáfù sápọ̀tù, wọ́n tò sápọ̀ọ̀sì nínú Bíbélì, nínú ìwé Nehemiah. Nígbà tí Ẹ́sírà akọ̀wé wá fi ìbùkún fọ́lọ̀ tán, wọ́n ní gbogbo ènìyàn wá dáhùn wípé àmín, àmín. The Bible now proceeds and says, pẹ̀lú gbígbé ọwọ́ wọn sókè, tẹ̀gbérágún lè dọ̀rọ̀, wọ́n sì tẹ orí wọn bá odi méjì, wọ́n sì sin Olúwa ní ìdojúbolẹ̀. Ẹ wá wo nínú Bíbélì from àti Joshua ní o, àti Mose ní o, àti Abrahamu ní o. Numbers chapter 20 verse 6, Genesis chapter 17 verse 3, gbogbo wọn báyìí. Joshua chapter 5 verse 14 to 15, Bíbélì ni wọ́n sì ń forí balẹ̀, wọ́n fi ń sin Ọlọ́run. Islam is very sweet. Kódà bẹ́ẹ̀ bá dé the book of Revelation, wọ́n ní gbogbo àwọn áńgẹ́lì yí ìtẹ́ náà ká, wọ́n wá sọ wípé ògo tìrẹ Ọlọ́run, ọlá ni tìrẹ Ọlọ́run, wọ́n sì forí balẹ̀ níwájú Olúwa, wọ́n sì sin Ọlọ́run níbi ìdúgbò rẹ̀. Ya ayyuhalladhina amanu rik'u wasjudu wa'budu rabbakum. Bá a ti ṣe nínú ìsìlámù, gbogbo táwọn ṣe nínú ìsìlámù pátá ó kúkú wà nínú Bíbélì. Mọ́kà náà ti dé nínú ìwé Zephaniah chapter 3 verse 9. The Bible says in the end, I will change the language of every nation. Ọlọ́run máa yí gbogbo èdè padà sí èdè kan tẹ́ẹ̀fì máa jọ́sìn fún èmi Ọlọ́run. Ló fi jẹ́ pé nígbà tẹ́ débẹ̀ tẹ́ẹ̀tò sẹ́yìn èèyàn kan ṣoṣo, ìmáàmù ẹyọ kan láti Amẹ́ríkà, láti Europe, láti Asia, láti Africa, láti Australia, gbogbo orílẹ̀-èdè pátá a máa wá tò lẹ́yìn èèyàn kan ṣoṣo nínú aṣọ kan náà. Bí ìmáàmù bá gbọ́wọ́ sókè, gbogbo ayé náà gbọ́wọ́ sókè. Bí ìmáàmù bá rùkú, gbogbo ayé á rùkú. Bí ìmáàmù bá forí kalẹ̀, gbogbo ayé á forí kalẹ̀. Ẹ sọ fún mi ní èyí gbọ́dọ̀ ti lè rírú ẹ̀. At the back of a single person, ìjẹ́rìí ayé mọ́ ní jẹ́rìí ọ̀rọ̀. Níbo láti lè rírú ẹ̀, irú àkójọ náà. Fún ọ̀sùn mọ́ wípé nígbà táwọn wà ní Mọ́kà, yọ́dà bí ẹni pé bẹ́ǹtì ní ọ̀ṣẹlẹ̀ láyé ni.
àṣetá ń sọ yóò wà ní bíbélì. Isaiah chapter 2 verse 2 ó ní ní ó ṣe ní ìkẹyìn àápò gbogbo orílẹ̀-èdè jọ wọ́n wà máa wọ̀ sí ìlú náà wọ́n máa lọ sí orí òkè ńlá òkè náà á gbé kalẹ̀ ga lórí àwọn òkè kéékèèké gbogbo orílẹ̀-èdè wọ́n ó sì máa wọ̀ síbẹ̀ wọ́n ó sì máa wípé ẹ wá ẹ jẹ́ ká lè ní olúwa làbáyíká láwùmá làbáyíká láṣẹríkà lákàlà làbáyíká ìnáwó àbúdá láṣẹríkà lá. ó ṣe wà ń bẹ̀ nìyẹn. Abraham alayhi salatu wa salam ẹ lọ wo Genesis chapter 17 ẹ wo Genesis chapter 16 ọlọ́run ní ìrìn Abraham mo ti gbàdúrà rẹ ọmọ méjì tó ní Ishmael àti Isaac I will make them great nations màá sọ ọmọ di orílẹ̀-èdè ńlá. Ishmael lórí gbogbo àwọn Israelite tàrí yẹn gbogbo àwọn ànábì ọlọ́run látara Israel ni wọ́n ti jáde tí wọ́n jẹ́ line lineage Israelite látara ànábì wa Ishmael lórí pé ọlọ́run ti ṣàdéhùn fún pé màá gbé òṣìṣẹ́ kan dìde ọlọ́run wà ní kí wọ́n pọ̀ ó wá gbé ẹnìkan ṣoṣo dìde a reformer a restorer of rational beliefs and narrator the likeness of him that has never walked upon the surface of the earth and that is Prophet Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run wá gbé dìde fún gbogbo àgbáyé pátá lọ́nà wa sọ pé wà lẹ́bí yìí o wọ́n máa àrísàlì náà ká ìlà rahmatan lil alamin we have not sent you but as a mercy unto every creature gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀rì ọba tó ṣe yín ní mùsùlùmí kò ní mú ikú lójú ọ̀nà láíláí kò ní mú ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi kúrò la hawla wala quwwata illa billah ìyẹn fún ti prof ti bàbá wa imam. bí wọ́n bá ní kí player footballer tó ń gbá bọ́ọ̀lù fún àgbáyé tí gbogbo ayé mọ̀ kó wá bá àwọn ọmọ primary gbá bọ́ọ̀lù ẹ rí i pé wọ́n dà láàmú lórí field bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bí n bá ní kí n sọ̀rọ̀ ìmáàmù mi ò lè máa sọ kí ló fà ẹ̀dá tọ́lọ́ ń ṣe wọ́n ṣé kí n sọ nípa pásánìjì wọn ni àbí kí n sọ nípa nǹkan tí wọ́n ń wí àbí kí n sọ nípa development tó ṣẹlẹ̀ nínú ìsìláàmù nílùú Ògbómọ̀ṣọ́ àbí kí n sọ nípa ìtọ́lọ́ ń lò wọ́n fún káàkiri gbogbo àgbáyé Allahu Akbar kí wá ló jẹ́ kí gbogbo àwọn èèyàn máa sáré tẹ̀lé máàmù lẹ́yìn kí ló jẹ́ kí gbogbo wa ẹ̀ máa sáré tẹ̀lé máàmù lẹ́yìn àwọn èèyàn wá láti Amẹ́ríkà wọ́n fẹ́ wá wo imam wọ́n wá láti Europe wọ́n fẹ́ wá wo imam wọ́n wá láti Asia wọ́n fẹ́ wo imam ọ̀pọ̀lọpọ̀ tẹ́ẹ̀ bá rí bí wọ́n rí imam wọ on Friday on weekly basis wọ́n wá kí n kú oríire l'Ógbómọ̀ṣọ́ ẹ̀gbọ́n tí Yorùbá sọ wọ́n ní òòṣà jìgìjìgì ò sí èèyàn jìgìjìgì ló wà nígbà míì ìlú a máa ga bí ìlú bá ga bọ́lọ̀ bá gbé aṣíwájú fún ìlú ó tún máa ṣe kíni yóò máa ga sí i mo kí aláàjì wa ìsí àkàyí lára ẹ̀kú àdó tí Ọlọ́run bá ń ṣe dáadáa fún yín bàbá wa sàkábálógún àpadà sí àbúrò ní báyìí bàbá àti bàbá mi wọ́n súnmọ́ la gan bàbá ọmọ bàbá Adépọ̀jù ní mi Yusuf Ọlátúndé Adépọ̀jù bẹ́ẹ̀ ni bàbá mi sì ni wọ́n pẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ ayé girls school ayé Anglican àtàyé Nurudeen grammar school níjọ́ tí a gbọ́ ọ̀rọ̀ imam àwọn ni wọ́n pè mí pé ká máa bọ̀ wá s'Ògbómọ̀ṣọ́ ká wá bá ìmáàmù kírun ká wá fún wọn ní solidarity support Ọlọ́run sì kádàrá ká wá jọ́ náà kó tó di kọ́ lọ́mọ wọn sọ́dọ̀ táwa ni ò ní níṣòro ànábì wa Nuh alayhi salatu wa salam ó dàbí ẹni pé kò ní ìṣòro kankan ní ayé ọ̀mọ́ta bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ànábì wa Nuh àlọ́ta ànábì wa Musa ńkọ́ alayhi salatu wa salam ànábì wa Isa ṣé Jesus Christ ní ọlọ́ta ọ̀tá Jésù fẹ́ẹ̀ pọ̀ ní ọjọ́ kan ẹ lọ wọnú Bíbélì ẹ wo the book of John chapter 8 verse 59 ẹ wo John chapter 10 verse 39 ẹ wo John chapter 8 verse 40 níjọ́ náà náà Jésù dúró báyìí wọ́n ní ẹ gbé ẹ tì í lọ́pọ̀npọ̀n kẹ́ ẹ lọ sọ látòrí òkè gíga Bíbélì ní Jésù sì rìn kọjá láàrin wọn ọba tiẹ̀ lọ wọn sì rí mọ́ bọ́bá jẹ́bi tá a ti ní àwọn àgbàgbọ́ burúkú kan nílẹ̀ Yorùbá ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ẹ̀ máa ní ní tó lò yẹn fírífírí lójú rí búbọ̀ bọ́lá láwọ̀ yọ́balẹ̀ babalábá fi wọ́n kú. àmọ́ ìṣọ́ Ọlọ́run ọba àlekẹ́lá ló dúró ti Jesus Christ prof tẹ́ ẹ bá wọnú Bíbélì dáadáa
ẹ rí wípé ńgbà tí Jésù ò tí ì dàgbà tó wà lọ́mọ ọwọ́ wọ́n fẹ́ pa Jesus Christ, àwọn amòye wọ́n ránṣẹ́ pé kí wọ́n lọ pa Jésù. Níjọ́ náà lọ́hùn Joseph tó jẹ́ ọkọ Maria tí ì ṣe bàbá Jésù, Bíbélì ní áńgẹ́lì wá yọ sí ní ojú àlá. Kí ló sọ fún? Gbé ọmọ ọwọ́ náà gbé sá lọ, torí pé àwọn tí ń mọ ọwọ́ ọmọ náà wọ́n ń bọ̀ láti wá pa á. Nígbà tí Hẹ́rọ́ọ̀dù kú, Bíbélì sọ wípé Joseph tún lálàá pé gbé ọmọ ọwọ́ náà kúrò ní Íjíbítì, gbé padà sílẹ̀ Ísírẹ́lì, torí pé àwọn tí ń wẹ̀ ẹ̀mí ọmọ náà wọ́n ti ṣe kí ni? Wọ́n ti kú. Nígbà tí Jésù ò tí ì dákàmà, ta ní protect ẹ̀? Ìgbà tó bẹ̀rẹ̀ ministry, ta ní protect ẹ̀? Ìgbà tó fẹ́ pa, ta ló protect ẹ̀? Ìgbà tó ń gbógun ti, ta ló protect ẹ̀? Àwa yìí náà bá a bá níṣòro, bá a bá lọ́tà, ta ló ń dúró tì wá? Ta ní ó protect wa? Ta ní provide fún wa? Ta ní bàbá náà, bàbá ńlá bàbá náà tó lè sọ wípé wọ́n sọ ọ̀sán di alẹ́? Ṣé Ọlọ́run ni? Ṣé Ọlọ́run níjọ́ náà lọ́hùn ṣé ọ̀wà sí mọ́ ni? Ẹ wo ìmáàmù wa, mi ìmọ̀ tí mo fẹ́ pè wọ́n, bóyá kí n pè wọ́n ní revivalist, àbí kí n pè wọ́n ní reformer, àbí reformist, àbí restorer. See what is coming out of this mimbar on weekly basis. Back to basics. Ìpìlẹ̀ ni o. Gbogbo ìmáàmù tó bá dìde tí wọ́n sọ wípé ẹjẹ́ bọ́ sí tọ́lọ́mù, ẹjẹ́ àṣẹ súnà tànábì Muhammadu sallallahu alaihi wasallam, ìmáàmù olóríire ni. Gbogbo ẹni bá wá fetí sọ̀rọ̀ wọn, kí làwọn náà dà? Oríire. Mo sọ bàbá wa Sheikh Abdin Abdulgani ẹ̀ nígbà padà sí aburú. Ẹ dákẹ́ máa dìde káwọn èèyàn rí ẹjọ́ nítorí Ọlọ́run. Ọlọ́run àbúrò. Apára sí abúlé ìdílé báyìí, ẹ jókòó. Àárọ̀ yìí ni mò ń ka gbogbo ń tó ṣẹlẹ̀. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ìyìnfẹ́ kọ́rọ̀ mi pọ̀, àmọ́ mo fẹ́ pa òwe. Kẹ́ ẹ lè mọ̀ wípé ẹni Ọlọ́run bá dúró tì bí gbogbo ayé ìbá ní àwọn ó sì ní sùsà, ṣó lè wọ́ọ̀kì? Kò lè wọ́ọ̀kì. Ṣáà gbówe, ṣáà mọ òwe ní Ògbómọ̀ṣọ́. Ẹ bá ń parí òwe yìí bí rọ́bà lọ lógún ọdún. Ìjọ kan lòdòdó ọba, bó ṣe lè wò kọ́mọdé bí oko tó ń kọ́. Ọ̀dà ìtàkùn tó ní kéré má wọ̀dò. Ọdẹ tó lòun fẹ́ sọ Elédùmarè. Ẹni wá fẹ́ lò sẹ́jú akẹ́kọ̀ọ́. Àfòpiná tó lòun ọ̀pá fìtílà. Subhana rabbika rabbil aláàlè ọmọ náà náà lọ sálámọ̀ tí láàrin ìṣẹ́jú méjì ṣáàlá Ajanbadan ẹ̀sálámọ̀ sáwọn ọjà ẹgbẹ́ jẹ́ ìṣẹ́jú méjì lọ ẹlò máìkì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wọ́n ti rí àwọn láti wà ní ó kí ẹ̀yin bàbá mi, ó kí ẹ̀yin màmá mi, ó dẹ̀ kí Imam tọ́lọ́ yàn níṣẹ́, tọ́lọ́ ló ní fi ikú Islam láéláé. Àkọ́kọ́ bẹ̀, ó ní àwọn gbólóhùn méjì kan tí mo fẹ́ sọ. Orúkọ mi ni Ọláyíwọlá Maruf Abíọ́lá, ọmọ Ọ̀yọ́ Aláàfin, ìlú tá a ti ṣẹ̀ṣẹ̀ jẹ́ ọba tuntun, aka Ajanbadan Òjò. Níjọ́ àkọ́kọ́ mo láǹfààní àti wá kírun bí bá a ṣe wá kírun tán mo wá sálámọ̀ sí Imam. Mo nínú mi dùn pé mo kírun lẹ́yìn yín kí n tó kú. Tó bá bọ́ sórí bó máa láti bá fẹ́ báyàn sọ̀rọ̀ ó jẹ́ ẹni tó gbọ́ jù mí lọ. Torí ti bá bẹ́ẹ̀ tí òògùn tó mi sọ̀rọ̀ ọ̀tọ̀ nìkan tọ́rọ̀ mi máa jọ létí ẹ̀. Má wàá jẹ́ kó yà ẹ́ lẹ́nu. Tó bá rí interview mi tí mo sọ̀rọ̀ nípa bàbá wa kábíyèsí ọba Gandhi kò papọ̀ mọ́ra wọn. Tó bá tún wá rí nínú mọ́ṣáláṣí mùsùlùmí ni mí o, mi ìdẹ̀ yọ ṣe, mi ìdẹ̀ pa nǹkan kan mí ìpapọ̀ mọ́. Ìjọ tí ń pa nǹkan mí ìpapọ̀ mọ́ tí mo gbé lọ́pọ̀lọ́ ohun mi ọ̀dọ̀ ìjọ náà. Torí pé mo jẹ́ oní tíátà, so kò pé kó wá yé mi, ó yé mi gan. Mo dẹ̀ mọ́ ń gbà fẹ́ni tí Ọlọ́run bá bá gbà fún. Nínú nǹkan tí dẹ̀ mọ́ ń jẹ mí lókun jù
pẹ̀lọ́jọ́ orí mi orí mo ti lé lógún ọdún báyìí nínú nǹkan tí mo ń jẹ mí lógún jù Islam iṣẹ́ mi tí mo gbé dání iṣẹ́ ìtàgé mi kì í fẹ́ kẹ́gbé yìí ilẹ̀ Yorùbá àti ìlú tá a ti gbé mi kì í fẹ́ kábùkù kankan nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ìdí nìyẹn gbogbo ẹ̀ tó bá ti wá ronú nípa ilẹ̀ Yorùbá tó ronú nípa Islam gbogbo tí bá jẹ́ ọba nílẹ̀ Yorùbá yóò bá wọn ṣe gbogbo tí bá jẹ́ aṣíwájú ẹ̀sìn mi tí mo gbé dání máa bá ṣe ṣùgbọ́n tó yà ẹ́ lẹ́nu ẹyọ kan tí mo kàn mọ̀ nínú ọ̀rọ̀ tí mo fi máa ń tẹ̀lé Imam mi kì í ṣe followers Imam gẹ́gẹ́ bó ṣe máa ń sọ mi ìdẹ̀ kì í ṣe followers ọba Gandhi ṣùgbọ́n mo jẹ́ followers òdodo tí mo máa ń gbọ́ lẹ́nu Imam ojú mi olóòrò wá lọ́rọ̀ mi tó bá gbàbẹ̀ lálọ́ wà á padà gbàbẹ̀ lábọ̀ èèyàn méjì ní jẹun ẹnìkan lọ gbọ́bẹ̀ ẹnìkejì ní ìmọ̀kó òní sẹ́mọ̀ pé ayò ọlọ́pọ́n ni àwọn àgbàlagbà dẹ̀ ní tọ́lọ́pọ́n méjì márùn-ún ẹ̀gúsí òmèsì wọn ni wọ́n inú mi wá dùn pé mo ṣe alábàápàdé Malam Yusuf lẹ́yìn torí mo ti sọ̀rọ̀ pẹ̀lú wọn rí mo ti sọ nípa wọn rí ẹkúṣẹ́ bàbá Ọlọ́run ò ní sọ fún ipò wọn lọ́rin iṣẹ́ mọ́ bàbá bẹ́ẹ̀ ṣe handle ìrìn àjò tó ní ṣe pẹ̀lú Christian and Muslim mo wá bá yí sọ pé kẹ́ trafficate sọ́dọ̀ àwa Mùsùlùmí iṣẹ́ pọ̀ lọ́dọ̀ wa lọ tẹ́ bá gbogbo tí mẹ́lẹ̀ lónìí Mùsùlùmí sí Mùsùlùmí ni wọ́n sì ní pé dúró nílé bá rí fẹ́tẹ́fẹ́tẹ́ bí gbára sójú àlejò bá rí kàràǹgbọ̀n bí iná tí wọ́n tàn yìí wàhálà ìrọ̀lẹ́ náà ni ó fi ọ̀nà àlejò Ọlọ́run ó bá mi kún yín lọ́wọ́ Ọlọ́run bá mi kún yín lọ́wọ́ mo kò fẹ́ràn gbogbo wa bóyá àwa tá jẹ́ followers Imam àwa tá jẹ́ followers ọba Gandhi Imam máa ń sọ ní gbogbo ìgbà pé àwọn ọba Gandhi jà ọkà ìjọka o ẹran tó jọka lọ́lọ́ka ń jẹ o torí pé kọ́lọ́kọ́lọ́ lọ́ka rìn déédéé inú ọka nígbàtẹ́ ọka bá ti jẹ ẹran tí ń jẹ ọka ṣe mọ̀ pé ọka ó dé inú ọka kọ́lọ̀ ọba ọlọ́jọ́ ìní kó bá mi pẹ̀tù sí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ àti ìlú tèmi náà àlàáfíà ìlú jẹmí lógún torí pé ẹ̀sìn tá a gbé dání ẹ̀sìn Islam ṣùgbọ́n tí máa ń bà nínú jẹ́ jù ní pé kéèyàn lọ́ta nínú ibi tó jókòó sí gangan ó ní gangan ẹ jẹ́ ká yẹra wa wẹ̀yìn Mùsùlùmí o ẹ jẹ́ ká yẹra wa o Imam ọba Gandhi wọn kì í ṣe ọ̀tá tí ò bá sí ibi tí ọ̀rọ̀ ti wá ló jẹ́ kó máa rí bó ṣe ń rí ṣùgbọ́n mo kí ara mi ní wákàtí níbi pé wọ́n record àfinimí àfihàn ní introduction ẹ ti mọ̀ mí kí n tó mọ́ra mi ìfẹ́ àlàáfíà ẹyọ̀kan tó mi gan máa ń sọ ní wípé bí máa mú ìṣe wáyé tí wọ́n bá kílé fún mi lọ́la báwọn làwọn bí pẹ̀lú orin tọ́lọ́ fún wọn máa accept àwọn kankan bẹ tó wò wọ́n èèyàn la torí nǹkan méjì kan bẹ tí ò ṣe yípo ìní òye ó lè jẹ bẹ́ẹ̀ ibi tí wọ́n ti bí ọkọ̀ sí bó ṣe wù kó rí ó tí Ọlọ́run kò tí Ọlọ́run ló mọ̀ ní tó fi wọkọ̀ wá láti bẹ̀ yẹn ṣùgbọ́n só rọrùn láti sọ sálángà di kànga ta ni ó mú wọn fẹ́ sọ sálángà di kànga ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò táwọn wà sùúrù gbọ́dọ̀ pọ̀ Ọlọ́run kùn yín Ọlọ́run bá yín ṣe ẹni náà ṣe ọdí gbogbo Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ àdánwò tí mọ dé báyìí tí mọ yọ yẹn kó ní Islam Ọlọ́run ní jó ṣẹlẹ̀ sí yín Ìmáàmù Ọ̀fà ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ Ọ̀fà ní ìràwọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n Ìmáàmù Ọ̀fà tó jẹ́ kí Ọ̀fà oníràwọ̀ èmi ò mọ̀ wípé Mùsùlùmí bẹ l'Ógbómọ̀ṣọ́ ẹ má bínú wàláì ìlú Kìrìsìtẹ́nì mo máa ń gbọ́ kílẹ̀ṣà àfìgbà tí Ìmáàmù tọ́lé àti ní ìyẹn ló wá mú mi níjọ́ tí mo kọ́kọ́ wá kírun bí mo ti rò pé bóyá èèyàn ní márùn mẹ́wọ́ bóyá náà ni àfìgbà tí mo wá débi èmi gẹ́ áàlì ni mo fi rí ibi jókòó mo wá ṣàdúrà fún gbogbo ẹ̀yin bàbá tẹ̀ wá wájú yìí torí bí ọba kọ́ba òsì ìjòyè kíjòyè ló wà tí ẹ̀ bá wá ń ṣàṣeyọrí ó wà lọ́wọ́ Ọlọ́run ó san yín ẹ̀san dáadáa Ọlọ́run ní kún yín ládàá tó fi kárí gbogbo àwọn tí ń bẹ ń bẹ ọ̀rọ̀ burú gan sà ọ̀rọ̀ burú gan ó dẹ̀ máa ń bà mí lẹ́rù láti sọ torí pé tí ẹ̀ bá ti sọ̀rọ̀ tán ọ̀rọ̀ ti jù yín lọ ènìyàn fi gbọ́dọ̀ máa wà very very careful ṣùgbọ́n mo mọ̀ pé láìpẹ́ láì jìnà torí jùkú ni kìí ṣèjà kìí ṣẹjọ́ àwọn àgbàlagbà dẹ̀ ní ẹjọ́ là máa ń là
èyí rí jùkú là ọlọ́run bá nìkan ìní máa la jùkú. mo sọ̀rọ̀ kan jọ kan ó fẹ́ yí mi lọ́wọ́ ó dẹ̀ ṣe rí ni bó ṣe sọ mo ló fẹ́ kọ́lé ó lọ gbẹ́bọ fésù lórí ta fésù gangan bá lówó sí yọmọ gbé jọ́sàn ó ṣe di wàhálà nù wọ́n jẹ́ kí n mọ̀ pé sùn lówó ní ọ̀dà sàlámà lè pé sùn ọlọ́run sànù rẹ̀ àtòwọ́ ẹ̀. mo sọ kánjọ́ kan ó fẹ́ wọnú ilé rẹ̀ jàǹkáwọ̀ kọ́ lójú ó pé babaláwo mẹ́sàn-án ọkọ̀ àfáà méje ó pé wòlíì mẹ́sàn-án ọ̀ndarẹ̀ láàmú ẹ̀fà mẹ́ta lásán ló ṣe mọ́mọ́ yẹn ti á pè mí wọ́n gbà máa fowó rẹ̀ dákọ̀ ọmọ ni èló lèmi ti ń kóòkì owó àṣàkọ́ọ̀tì kẹ́nì kó tó máa tara àmì dájọ́ kò lè wọ́ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Allahumma rabbana atina min ladunka واغفر لنا انك على كل شيء قدير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Bandit wọ lọ sọ́fíìsì.
Bàbá ààrẹ alọ́sàrájú, ó ti wọ́n àwọn tẹ́lù wípé ọlọ́ọ̀pá yóò máa lè tẹnu àìdá rẹ̀. Àwọn alọ́sàrájú alọ́sàrájú ẹ̀kẹ́ ìjẹ́jẹ̀, alọ́sàrájú apálé owó ìṣẹ̀lọ́rọ̀ ni wọ́n mú wá. Alọ́sàrájú tààrẹ̀fẹ́ yìí, alọ́sàrájú òfurufú, màmá ọjà lẹ́gbẹ̀ẹ́ bàbá ìsàlẹ̀. Alọ́sàrájú òkú bẹ̀rẹ̀, alọ́sàrájú bẹ̀rẹ̀ ìgbóníṣẹ́lẹ̀ ọ̀sán, alọ́sàrájú ọlọ́run ṣàdúró ṣàdúró, alọ́sàrájú àlùkò èkó, wọ́n ti àjọyọ̀ ọjọ́ ètò ìta ní ìrìnàlá, wọ́n sọ fún mi. Orí tó kó lágbára. Àwọn pẹ̀lú ẹ̀dá. Privacy nìyẹn kò ń ṣe program. Ìgbìmọ̀ àyẹ̀wò ìlú stop ẹ̀. Àyẹ̀wò ìlú stop ẹ̀. Ó lè gbé wọn kò lè gbọ́. Come on, but okay now.